الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلاة وسلاما على رسول الله أما بعد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته ممكن gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé ìbùkún ọlọ́run àlàáfíà ọlọ́run kó máa bẹ́ nìkọ̀ọ̀kan wa gbé. Mọ́dọ̀ ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram tí wọ́n dó lórí kẹ́límà la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ìbùkún ọlọ́run àánú ọlọ́run máa yọ ẹnìkọ̀ọ̀kan wa kúrò ń bẹ̀. Lẹ́yìn ìgbà tá a tọrọ ìkẹ́ yìí àti ìgẹ̀ fún sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nílẹ̀ Yorùbá a ti ń pariwo títí ọlọ́run dákunjá gbọ́ o ọlọ́run jẹ́ tí wọ́n là. Gbogbo tọ́lọ́run júwe fún wa nínú Al-Qur'an. Gbogbo tánàbí júwe fún wa àmọ̀tẹ́lẹ̀ kankan ń bẹ àfi díẹ̀ nínú wa. Òfò ńlá leléyìí o òfò ní òfò ńlá gidi sámsám ni fáwọn tádàwò náà kàn tí wọ́n ń pè ní síbẹ̀s yìí kò sákọọ́lẹ̀ rẹ̀ kankan ní Islam. Mò ń sọ fẹ́ nìkan jò ní pé lágbájá èyí tó ń ṣe yóò dá wọn ní ìmọ̀ọ́mọ́ ọlọ́run kẹ́mi ẹ̀yin òríta ẹ̀rọ dé báyìí ẹ̀yin náà wá wo ohun tó ṣẹlẹ̀. Gbogbo àwọn kan ti wà ń lè wòsàn báyìí àwọn kan ti wà nù dààmú báyìí pé síbẹ̀sì ti ba ayé àwọn jẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lọ́pọ̀ ń bẹ aláàjì náà pọ̀ ń bẹ alájà náà pọ̀ pẹ̀lú eyín mọ́ka ẹnu wọn. A dẹ̀ pariwo títí pé ọlọ́run ò nífẹ̀ẹ́ sírù nǹkan báyìí ṣé ẹ wá gbọ́ bí? Ẹ gbọ́ òwò téèyàn bá ti ń ṣe pé òwò kíní kan ní àwọn online business owó Islam ta gbogbo orú nǹkan báyìí tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ mọ̀ pilẹ̀ rẹ̀. Tẹ́ bá lọ wo Suratul Baqara tọ́lọ́run fi bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi bá a sọ̀rọ̀ náà Al-Qur'an pé bí kankan bá fẹ́ dẹ̀yìn àtẹnìkan papọ̀ ẹ ṣèwé láàrin ara yín kò sí lẹ́tà tí wọ́n fún yín tó bá kì í. Ìjẹ́ sì pé ní business wọ́n ń pè lókòwò náà ni pé tí òfò bá dé ẹ̀yin tẹ́ ẹ jọ ń ṣe òkòwò náà ẹ jọ ṣòfò papọ̀ náà ni. Tí dáadáa bá sì dé náà jàmáà wàhálà ẹ jọ sì dára papọ̀ náà ni. Nítorí ìdí eléyìí kí lè ọmọ jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo ẹ̀yin tẹ́ kù náà tẹ́ wà lórí láì pé jáwọ́ kó ń bẹ́ òfò lélẹ́yìí o. Síbẹ̀sì wàhálà ó ti dèdàmú sáwọn èèyàn. Nílùú Ìbàdàn àwọn èèyàn gbádùn mọ́ wọn jẹ́ńjẹ́ tó wù wọ́n wọn ní fọkànbalẹ̀ ẹlòmíì ti kú dànù láti jẹta ẹlòmíì ti kú dànù látàná ẹlòmíì ọ̀gbádùn ayé rẹ̀ mọ́. Ẹ̀yin lè gbọ́n tànà bí sọ sallallahu alayhi wa sallam wa qala rasulullah sallallahu alayhi wa sallam inna al-halala bayyin wa inna al-haram bayyin. Òdìsí ọlọ́run ẹni tí ìkà àti gẹ̀ ń bẹ sọ wà wípé gbogbo ń tà ń pè ní nǹkan ẹ̀tọ́ wàláhì ó ti fojú hàn wàláhì ó fojú hàn. Káta gàárì nǹkan ẹ̀tọ́ ni káta rẹsì ara nǹkan ẹ̀tọ́ ni káta èlùbọ́ ara nǹkan ẹ̀tọ́ ni káta sẹ̀mó ara nǹkan ẹ̀tọ́ ni káta gbàdo ara nǹkan ẹ̀tọ́ ni káta ẹ̀wà ara nǹkan ẹ̀tọ́ ni àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ náà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run. Wa inna al-harama bayyin ohun tá à ń pè ní nǹkan èèwọ̀ náà àwa náà mọ̀ mọ́ nǹkan èèwọ̀ ní síbẹ̀sì o a dẹ̀ ń sọ fún wa náà pé Islam lòdì sí. Nítorí ìdí eléyìí gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń bẹ̀ náà lóyìí tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jáwọ́ kó ń bẹ̀ o. Síbẹ̀sì wàláhì òfò ni àtàwọn kan tó wà jẹ́ online business báyìí náà ẹ̀já jáwọ́ ń bẹ̀. Eléyìí ó máa jẹ́ ìmọ̀ràn ńlá fún gbogbo àwa tí a bá ń gbọ́ kó lè bá mọ̀ sí wa láǹfààní. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala á bí ọ́ gbogbo tó lè jẹ́ ìdààmú fún ọlọ́mọṣẹ́ ilẹ̀ nìkọ̀ọ̀kan wá ń bẹ̀. Bákan náà lọ́dún sọ́nà Al-Qur'an pé gbogbo tá à ń pè ní tẹ́tẹ́ títa ni ká mutí ni ká tó ṣe nǹkan míì ni ọlọ́run lọ́pọ̀ òun lòdì sí. Bọ́lá ṣe á lòdì sí náà jàmáà ẹ̀já jáwọ́ ń bẹ̀. Òfò ti ṣẹlẹ̀ o ọlọ́run dákun mọ́jọ fún ọ̀ṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa o. Insha Allah gbogbo àtàdáwò ìsìnkẹ́ náà sáwọn ọkọ̀ bá arọ́ wọn lójú abẹ́ sọ fún wa ní àbẹ̀wò ní òwò tá a mọ̀ kúlẹ̀ rẹ̀
òwò tí ò nípìnlẹ̀ kankan nítorí di eléyìí ọlọ́mọṣà ìgbàdo ẹni kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ iná oríṣiríṣi àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọ ń bẹ lórí ìkànnì inú ilé aláyọ̀ yìí tí wọ́n pè ní Ìmáàmù Olúwakẹ́mi TV irú ẹni pé alábòsí ni ọ́ ìkànnì yẹn ìmí náà tún bẹ pé ọlọ́run mọ́jẹ ń bímọ òfò ìkẹta náà tún bẹ̀rẹ̀ pé ọlọ́run dákun ẹkún ọjọ́ alẹ́ ọmọ yahoo ọ̀pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ dákun torí tọlọ́run ẹ já click lórí àwọn nǹkan wọ̀nyí bá a ṣe ń wo yìí náà ẹ já subscribe sórí ẹ̀ káyọ̀ máa tún ṣàrẹ̀ pé òfò ti ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nípa àwọn tí wọ́n ń sọ pé àwọn ń ṣe òkòwò síbẹ̀sì òkòwò tí ò lálàáfíà òkòwò tí ò lálùbáríkà òkòwò àdánù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ́sẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wọn bẹ̀ ìwọ náà ṣàrẹ̀ kó lè bá àgbàlá wá síwájú ọlọ́run wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.